Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù ládùúgbò mi for my area apá kejì. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tí ẹ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù ládùúgbò mi for my area. Mo lérò pé gbogbo yín ti wo fíìmù náà. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà lórí Yorùbáwood. Àwọn ló ń show fíìmù náà fún yín lórí YouTube. Ẹ gbìyànjú láti lọ wò ó níbẹ̀. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà? Fún ẹ̀yin tí ẹ ti wo fíìmù náà ni o. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà? Ẹ tẹ orúkọ òṣèré náà àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà. Ní tèmi o, Ìtẹ̀lẹ̀ ni mo nífẹ̀ẹ́ jù nínú fíìmù náà. Ibrahim Ìtẹ̀lẹ̀ òun ni mo nífẹ̀ẹ́ sí jù. Òṣèré tí ẹ̀yin náà bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà, ẹ tẹ orúkọ rẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ rè ó dìgbà.